awakọ̀ Anthony Joshua tó fojú balẹ̀-ẹjọ́ bí ìgbẹ́jọ́ náà ṣe lọ rèé. ìgbẹ́jọ́ awakọ̀ tó wa ọkọ̀ gbajúgbajà bẹ̀sẹ̀kù bí òjò ọmọ Nàìjíríà ní Anthony Joshua Káyọ̀dé Adéníyì tó ní ìjàmbá lọ́dún tó kọjá èyí tó ṣokùnfà ikú àwọn èèyàn méjì ó mà tó wáyé ní ilé-ẹjọ́ májísírèètì àkọ́kọ́ tó wà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí í ṣe 20 oṣù kínní ọdún 2026 yìí ó ní ìgbẹ́jọ́ náà mà tó wáyé o tí onídàájọ́ Olúfúnmiláyọ̀ Ṣómẹ̀fún tó ń gbọ́ ẹjọ́ náà ó sì sún síwájú lẹ́yìn tí agbèfọ́ba Richard Nigiwe tó bẹ̀bẹ̀ pé kí wọ́n fún àwọn láàyè láti lè ṣe àwọn ẹ̀dà ẹjọ́ náà sọ́wọ́ ṣáájú ní Nigiwe ó ti sọ fún ilé ẹjọ́ pé àwọn kò ní lè tẹ̀síwájú ẹjọ́ náà nítorí àwọn ìgbésẹ̀ tí àwọn máa ń gbé lọ́wọ́ yìí lára rẹ̀ ni tí ìmọ̀ràn tó láwọn fẹ́ gbà láti ọ̀dọ̀ àjọ DPP ìyẹn Director of Public Prosecution ó sọ wípé àwọn yóò kọ̀wé sí àjọ DPP pẹ̀lú àṣẹ ìdájọ́ àgbà ní ìpínlẹ̀ náà láti lè fún wọn ní àṣẹ láti ṣe àwọn ẹ̀dà ìwé ìpẹ̀jọ́ náà kó tó di wípé àwọn yóò tẹ̀síwájú lẹ́yìn tí a ṣe àgbéyẹ̀wò àwọn ohun tó wà nínú ìwé ìpẹ̀jọ́ náà a mọ̀ rí wípé a nílò láti ṣe àwọn ẹ̀dà rẹ̀ láti lè gba àṣẹ lọ́dọ̀ àjọ DPP láti lè mọ̀ bóyá a máa tẹ̀síwájú lórí ẹjọ́ náà Nigiwe ló sọ bẹ́ẹ̀ fún ilé ẹjọ́ bí ó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò awakọ̀ náà Ọlálékan Abíọ́dún kò kọ́kọ́ gba sísún ẹjọ́ náà síwájú pẹ̀lú bó ṣe sọ pé ọ̀nà láti jẹ́ kí ẹjọ́ náà kó di ti ọlọ́jọ́ gbọrọ láì nídìí ni ọlọ́pàá ń wà. Abíọ́dún sọ wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé ìjọba ló pe oníbàárà òun lẹ́jọ́ ó yẹ kí wọ́n ti gbé gbogbo ètò wọn lọ́nà tó yẹ àti pé àwọn ṣetán láti tẹ̀síwájú ẹjọ́ náà síwájú sí i ó mọ̀ ló mà sọ pé gbogbo àwọn ẹlẹ́rìí mẹ́ta tí ọlọ́pàá ránṣẹ́ pé ó ní wọ́n ti wà nílé ẹjọ́ láti sọ tẹnu wọn tóun kò sì rí ìdí kan ní pàtó láti sún ẹjọ́ ọ̀hún síwájú nígbà tó ń gbé àṣẹ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Ṣómẹ̀fún ó pàṣẹ pé kí ẹjọ́ náà kó tẹ̀síwájú ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 yìí ẹ̀sùn 4 ní Adéníyì olóńjẹ́jọ́ lé lórí tó fi mọ́ wíwa ọkọ̀ níwàkuwà àti àìní ìwé àṣẹ láti fi wakọ̀ lábẹ́ òfin. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó fi èrè ṣiṣẹ́ mi àti yín o.